bismil ilahi. Bibismil ilahi. Khaliki min nawazili. Khaliki min nawazili. Bibismil ilahi. Khaliki min nawazili. ẹ dáhùn gbogbo àwọn táwa níkàlẹ̀ ẹ jọba àwọn wígbó lóǹkan nísìnyí ìkàlẹ̀ alibarika láwà ìjókòó ọmọ mọ́dà dáúdà Akramakumullah. ẹ dákun ẹ wà yá mi ní gbólóǹkan gbogbo yín bàbá kani bisimilahi rahman rahim. Bismillahirrahmanirrahim. Kam walidin tasjudu dunya. kani bisimilahi rahman rahim. Bismillahirrahmanirrahim. bisimilahi masha allah. Bismillahi ma sha Allah. méjì làbámọ̀ Akramakum. èèyàn máa kábàámọ̀ dáadáa èèyàn tún kékejì pé ẹgbẹ́ òun ọlọ́run dákun mọ̀jẹ̀ á kékejì ní àyín. Amin. wáwí tani sọ pé bisimilahi masha allah Bismillahi ma sha Allah. kì í ṣe mọ́n ká lọ sọ́dọ̀ bàbá wọn sí àgbáyé wọn ni kì í ṣe mọ́n ni kẹ́ ẹ wí tẹ́ bá ti sọ pé masha allah ẹ ti wí nǹkan mi nù ẹni bisimilahi masha allah Bismillahi ma sha Allah. la yasuku La yasuqu li khayra li khayra illa allah. illa Allah. bàbá wà níkàlẹ̀ ajimete allah àti ajiwa idris agbọ́dọ̀ kéwú lọlé Na'am. torí pa àfa làwọn náà kani bisimilahi masha allah Bismillahi ma sha Allah. la yasurifu su'a La yasrifu su'a illallah illa Allah. bisimilahi masha allah Bismillahi ma sha Allah. ma kana min ni'matin ما كان من نعمة famin allah فمن الله. bisimilahi masha allah بسم الله ما شاء الله. wà á tẹ́wọ̀ rẹ báwọn la hawla لا حول wala quwwata. ولا قوة إلا بالله العلي العظيم. إلا بالله العلي وابي العظيم. كل للجنين كل للجنين. نعم. كل للجنين كل للجنين. وكان يهجش بالبكاء وكان يعجز للبكاء عند الولادة. عند الولادة. ما الذي أبكاك. ما الذي أبكاك. جماعة مسلمين تام بلادك وجاء تبيلون لك أنا. الله أكبر. كان ماما باسو نيا في بملاية. agbọ́rọ̀ yẹn ọkùnrin kan láìpẹ́ yìí ọba yẹn sùn dérí pé wọn lè ka iye èèyàn tó bá sùn mọ́ kódà lẹ́nu ọjọ́ mẹ́ta là ń gbọ́ ní làbárè kàn wá la pé wọ́n ti yọ níṣẹ́ wọ́n wá ka oríṣiríṣi àwọn ẹ̀sùn ká ní mo mọ̀ yẹn bá sùn nìyẹn fi ń bímọ anabi ibrahim alayhi salam ẹ ò gbà tọ́lọ́run tó dáa lóhùn nígbà tó tó stage kan anabi ọlọ́run sọ pé rabbi habuli mina solihin bùnmi lọ́mọ ìyàwó ọlọ́run wá ní ọ wàá bímọ lásìkò yìí ìgbà táwọn ti já kàn ọlọ́run wá ní mo dé ìyàwó wọn sọ pé àlídù gbọmọdà ọ̀dà Akramakumullah. wàá na àjùz ṣé ìtún bímọ ọlọ́run lẹ́yìn ìgbà tí ìṣe nǹkan oṣù mọ́ kul lil janini. كل الجنين. وكان يعجز من البكاء. وكان يعجز للبكاء. عند الولادة ما الذي أبكاك. عند الولادة ما الذي أبكاك. ibi tá a bá ti gbẹ ni كل الطبيب. كل الطبيب. ẹ dákun dókítà tí ń wu àárẹ̀ ǹjọ́ yẹ kí àìsàn kánsà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ó yẹ kó pa dókítà. طبيب يداوي الناس وهو سقيم. ẹ ti ń tọ́jú èèyàn àwọn ni dókítà tó kù yìí o kódà kánsà ló pa ẹ dákun
kí ni ń wò tí kásà fi dára rẹ̀. kulli janini mo fẹ́ ju ẹwà lọ bí ọlọ́run pé ìkómọ tá à ń ṣe lónìí ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀. wa kana ya'jizu lil buka. èmi rà bóyún tó lóyún ó lóyún sínú mo fẹ́ kí ọlọ́run ni o. akramakum. aboyún lóyún ó dìgbà tí ó deliver ìyàwó tèmi hospital ọgbà kan náà nájọ sọ̀kalẹ̀ sí níjọ́ kan náà òun bímọ tiẹ̀ tán wọ́n sọ operation ní àtọmọ àtìyá wọ́n sì kó láyé. kulli janini wa kana ya'jizu lil buka. bọ́lá ń bá wa ṣe bóyá ṣe àjùwà mùtí ńlá. indal wiladati malladhi abikaka. ẹ dákun tó dán gbogbo jama ẹ bá sọ pé alhamdulillah. alhamdulillah. kì í ṣe mọ́mọ́ yàrá wọ̀ ẹlòmíì mọ style ṣe iya. yóò ní kíyàwó ẹ̀ tún ṣe báyìí kó tún ṣe báyìí ẹlòmíì wọ́n pè kí nìkan ní push up gbogbo ẹ̀ lọ gbúdọ̀ mọ̀ àáfà àkọ́ tó bá ní ta ló mọ̀ ẹ́ ṣe jù láyé àáfà ló yóò mọ̀ ẹ́ ṣe jù ẹ̀gbọ́n tá lẹ́nu mọ̀ọ́mọ̀ kọ́ wa ni yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. anabi fẹ́ kọ́ àwọn àlùmọ̀ akumu la aridan wa kanat samaiya. bàbá wa bí kọ́ ma agbúdọ̀ dìlífẹ̀ náà mọ́lá dáúdà akramakum. bó láti máa gbádùn ìyàwó wa anabi ní sẹ́ẹ̀rí bí ẹsẹ̀ méjèèjì tó bá ti pàdé ara wọn mo tún ṣe action tó bá ti pàdé ara wọn bẹ́ẹ̀ ni. ẹwà wẹ̀ jẹ́nàbà. Allahu akbar. ọlọ́run tó ṣèyí fún adúpẹ́ o. alhamdulillah. ajiwa Idris ẹ̀dàkọ̀ ẹ̀jọ̀kọ́ afọwọ́ amiru shaba ọba tó ti nàró yín ọlọ́run dákun má mẹ́rin yín láíláí. àmín. alijamali ọmọ ẹ̀yà mi mudarisul awwal. kulli janini. baálé àfọwọ́ amiru shaba baálé wọn ṣẹ̀ṣẹ̀ kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Allah. ọmọ lọ́wọ́ òkú ni ẹ̀dàkọ̀ ẹ̀ bá ń ṣàánú wọn sẹ́ẹ̀sì mọ̀ pé ọmọ orírìn làwọn méjèèjì ọlọ́run ti wá ṣàánú wọn nísìnyí wọn àfẹsẹ̀ rìn mọ́ ọlọ́run dákun alijamali ọlọ́run dákun bá ra mọ́tò fún wọn náà láìpẹ́ baálé tàfà náà ti kú ẹ̀rí pé wọ́n ń sàkó pẹ̀lú òkú ọlọ́run ó sì máa bẹ́ẹ̀ ọlọ́run má fi kú yọ sí mọ́ o àmín. dákun ọlọ́run dáadáa lè kábọ̀ rí báyìí ṣe dákun yajanku ananka ìyàwó tá a fẹ́ ṣe ọlọ́run bá wa ṣe rabbuka kal kamali. wọ́n bèrè lọ́wọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Haji Idris ajimuti ọlá bàbá ọmọ ìjọ tẹ̀ ń ṣe wàhálà ẹ̀ mọ̀ pé bí ó ti rí ni ọlọ́run tí ìwà sọ yín dolówó ọlọ́run jẹ́ ẹ lówó àmín. yóò wọlé àwọn tí wọ́n bí yín ọlọ́run jẹ́ ẹ lówó. àmín. mo wà pẹ̀lú ẹrú kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwa jókòó pẹ̀lú wọn láàrin ìṣẹ́jú márùn-ún ìwọ́n ń ṣàlàyé owó tó ń fẹ́ ná láàrin Monday síjọ́ Wednesday ó ní lágbájá ọ̀gá gbogbo DSS fẹ́ ṣèyàwó mo fẹ́ fún ní nǹkan báyìí mo ń kọ́kọ́ ń so mọ́ àga sẹ́ẹ̀rì ìwọ̀n à ń sọ kò wá dàbẹ́ pé kò ní ńlá bí ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé eléyìí ọ wà ńlẹ̀ ó wá ní ọ̀gá kìnnì kan náà fẹ́ ṣe kìnnì kan Nàìjíríà mo fẹ́ fún kìnnì kan ìfẹ́ dákọ ni ó ti yé yín Ọlọ́run dákun díẹ̀ di olówó. àmín. Ànábì wá sọ̀rọ̀ kan ajimuti ńlá bẹ́yàn bọ́lọ̀ bá ń ṣe bí ti ń ṣe fún yín gbogbo ẹni tí ò bá ti ní èèyàn tí invest dé lórí má ti yọ wọ́n ní the best investment so far oníkan invest lórí èèyàn lè invest sórí oko kó jẹ́ pé ọdún náà lọ́lọ́run ó dẹ kòkòrò sóko ó lè invest sórí mọ́tò kẹ́ni nàí sí ń bẹ lónìí kí gbogbo mọ́tò dànù bí èkó tẹ̀lé láàárọ̀ yìí. tuli mari ma zaro àti àdá o. ṣé kò tó yá yí nǹkan kan ṣẹlẹ̀ mọ́júmọ́ òní níbi roundabout ní ọ̀dọ̀ wa níbi òkè balẹ̀ níbẹ̀ òní mọ́tò ni a sì bá ní mọ́júmọ́ ni ọlọ́mọdé ó já wa ọlọ́mọ pẹ̀lú ẹ̀ kàn wá. àwọn lòdù kò ń lé pé epo sẹ̀ǹpásìkò epo lẹ́wà ẹ̀yìn tẹ̀ ń re epo pamọ́ ọlọ́run dákun àwọn tó rà yín báyìí ní tọ̀ ọlọ́mọ bí ó ṣe sọ̀rọ̀ wọn. epo sì waste mọ́júmọ́ mọ́tò sì so máa sọ́ọ̀tì láti òdì kejì síwájú ó wá tọ̀nù padà epo waste níbẹ̀ dí sìn àwọn èèyàn ń gbé epo ni. mo ní òwò náà ṣeun èèyàn lè invest láàárọ̀ kó di alẹ́ kó jí mọ́júmọ́ báyìí kí gbogbo owó sì lọ. Allah. àmọ́ téèyàn bá invest lórí èèyàn mọ́lá dáúdà anábìíní oní khairun nasi man yanfa'un nasa. ajiwa mọ̀tí ọlá ẹ dákun bọ́lọ̀ ti ń ṣe yìí
ẹ wá bẹ́ẹ̀ ti farasin sọ́dọ̀ àwọn èèyàn. ولا خير فيك إن جملت بمنظر mẹ́sẹ̀gì mi fún bàbá ọmọ àti wa ajiwa Idris. وكنت خبيث الخلق ẹ ti invest sórí tí ò ní mẹ́bi pa yín ọlọ́run dákun má jẹ́ oorun láéláé. أو شئت حالا. ẹ farapamọ́ sáwọn èèyàn àwọn àlùfáà tọ́lọ́run yẹn yìí ti àfẹ́ ẹni ọlọ́run ni wọ́n. ẹnìkan ò mọ tán pè láàfà mú láwọn àfà àwọn tó yẹ pé tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run sì mọ bínú. táwọn àfà bínú láwọn àwọn àfà ní wí o táwọn àfà bá bínú ọlọ́run máa ń bá wọn bínú. ولا خير فيك إن جملت بمنظر. ájú ọmọ tí ò la ọmọ tẹ́ ẹ bí ọlọ́run jù ó jù yín lọ. آمين. ẹ dákun ẹ jẹ́ àṣẹ amínà dáadáa. آمين. gbogbo olówó tọ́lọ́run bá bùn lówó ní àṣírù tá à ń lò lọ́wọ́ yìí tá a wá wò láàrin bí ọmọ rẹ̀ wà ní 15 years sí 20 years kò tí ì dèyàn ẹ jẹ́ àfúrásì kò mọ tí ń ṣe láyé nu. ẹ má sọ pé ọmọ ọlọ́mọ mo fẹ́ tọ́ kí n wá má tọ́ tèmi náà Ànábì wa Muhammad nígbà tọ́lọ́run fẹ́ jẹ́ òwe pé bó lọ́ọ́ ti rin ayé ọlọ́run ní wà á ń dérí àṣírò takàlà àkọ̀rọ̀bí náà bẹ́ẹ̀ bá ní láárí ilé làwọn èèyàn ti mọ̀ tán bá ti rí ọmọ yín pé zina ni ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn bàbá rẹ̀ náà dèyàn. ẹ dákun ẹ tọ́ ọmọ yín débẹ̀ gbogbo tó ń nínú sẹ̀mí láyé ẹ má jẹ́ ó nu ọmọ yín subahana rabbika rabbil izzati amma yasifun. wasalaamu ala al-mursalin. Al-Imam Al-Imam baba ń pè é. kíkì ni o. bàbá yìí má. wọ́n ná bàbá lówó àdìo wọ́n ná bàbá lówó àdìo. àwọn lílu wà ń tòsí. ó yá ẹ jẹ́ ń dá wákà. onílù méjì wà ń bì. ọlọ́run má mú yín kéèyàn má mú. kéèyàn má mú. kéèyàn má mú kọ́lọ́run má mú. kọ́lọ́run má mú. ẹni ayé bá mú ọlọ́run ló mú. ọlọ́run má mú yín kéèyàn má mú. àmọ́ ń dá wákà jẹ́jẹ́. ọlọ́run má mú yín kéèyàn má mú. kéèyàn má mú. ọlọ́run má mú. ẹni ayé bá mú ọlọ́run ló mú. ọlọ́run sọ ọyìn kéèyàn sọ yìn. ọlọ́run sọ ọyìn kéèyàn sọ yìn. kéèyàn sọ ọyìn kọ́ ọlọ́run sọ yìn. ẹni ayé bá sọ ọlọ́run ló sọ. ọlọ́run sọ yìn kéèyàn sọ yìn. ọlọ́run sọ yìn kéèyàn sọ yìn. ẹni ayé bá sọ ọlọ́run ló sọ. àní kọ́lọ́hún kún yín kéèyàn kún yín kéèyàn kún yín kọ́lọ́hún kún yín ẹni ayé bá kún ọlọ́run ló kún. ọlọ́run kún yín kéèyàn kún yín. ọlọ́run kún yín kéèyàn kún yín. ẹni ayé bá kún ọlọ́run ló kún. bàbá ìmọ̀ ọlọ́run tiẹ̀ ti kún ẹ̀yìn. ó ti kún yín ó ti kún yín. lónìí kẹ́ rí máìkì gbà padà. ó ti kún yín. ìwọ má dán wo Má dán wo àṣesílẹ̀ làbọ̀ wá bá ní o. Ah. àwọn náà ń sẹ̀wá lọ́wọ́ pẹ̀lú 5,000 naira lẹ́ẹ̀kan o. níbí àwọn náà kọ́ fún 5,000 bí. 5 a ti gba máìkì náà rẹ̀ ọ̀tún wa lọ. owó tí ọlọ́mọ mi pa níbi kọ́mọ rẹ̀. àwọn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀ o. wọ́n tó ṣe bẹ́ẹ̀ ni o. má dán wo tiẹ̀ o. ọlọ́run gbọ́dọ̀ kún yín. ọlọ́run ti kún yín bàbá. ti kún yín o. tó tọ́lọ́wọ̀n bá kún yín ni láì tí mọ̀ntẹ́ fẹ́ pa ń bì ẹ ti ná 5,000. bó ṣe káfà sí máa ṣe nu. àfa tọ́lọ́run ti kún ní jẹ́ tí wọn bẹ́ẹ̀. bá ti gbà kùnà fẹ́ lómi kò lè dispense. kò lè ná fa pa kẹ sa kẹ gun kò lè yọ ẹ̀jẹ̀. bàbá ìmáàmù àwọn náà tó dìde náwó ìmáàmù náwó ẹ fún wo bàbá wa àgbà ìmáàmù aláàrọ̀ ìmáàmù. gbogbo àfa àti ṣètò látàárọ̀ ni wọ́n náwó fún. àbá wa tí wọ́n kówó lẹ̀kẹ́ kódà àfa wa sẹ́mi. tí wọ́n kówó lẹ̀kẹ́ bí ẹni tó jalè náà. àwọn náà ok ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí i pé ó kí ni bàbá. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láíláí. Àmín. àgbàkọ́lá ní Muhammad. sallallahu alayhi wa la sallam. hawla wala quwwata. illa billah. ẹ dákun nísìnyí alọ́sọ́dọ̀ àfa wa Abduya'i àfa wa Abduya'i. sọ́ọ́hìbù